àjíǹde ẹ̀yin mùmí ní òdodo ẹ kú òǹgbẹ ẹ̀mí tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ ìkankan nínú yín ò ní yọ sọnù àwọn òde bá wa bẹ̀rẹ̀ àwẹ̀ last year kò bá wa parí ẹ̀ kò ní jẹ́ ìpín ẹnìkankan nínú yín mo kí ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe àtẹ̀yin ìyá mi oníṣẹ̀ṣe ìwé ajẹ́ ṣé kí n sọ pé àbọrúbọyé ní ohun gbogbo tẹ́ bá ti dáwọ́lé yóò yọrí sí rere o torí pé dúró ti Yorùbá ewé àti egbò tẹ́ bá já nílẹ̀ Yorùbá yóò gbà fún yín mo kí gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àwa gangan ni wọ́n ń torí ẹ̀ jà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀yin náà iye yìí ti ń ṣí ẹ ti mọ̀ pé n tà ń sọ pé lóòótọ́ àti lódodo ìran Yorùbá nílò láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òye dẹ̀ ti yé ẹ̀yin náà pé lóòótọ́ àti lódodo we did not belong to this country pé a fẹ́ gba ìpín wa padà kí ọjọ́ ọ̀la yín bá lè ládùn kó bá lè lóye yes mo kí gbogbo yín ẹ gbọ́ àkọlé ọ̀rọ̀ tí mo kọ lánàá àwọn kan gbé jáde wọ́n pariwo Táyọ̀ Àyìndé ti withdraw case ó ti withdraw case oògùn Gani ti mú wọn oògùn Gani ti rí wọn ó ti rí wọn mú mo ní kò sí tó kàn wá pẹ̀lú Táyọ̀ Àyìndé tí oògùn bá mú Táyọ̀ Àyìndé kò lè mú àwa Táyọ̀ Àyìndé yàtọ̀ sí orúkọ Sunday Igboho tí Gani fẹ́ bàjẹ́ lèmi fi sọ wípé àní orúkọ Sunday Igboho ṣe pàtàkì fún àwa orúkọ Sunday Igboho ṣe pàtàkì fún gbogbo ẹni bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá lọ́wọ́ tá a wà yìí ó ṣe pàtàkì let me give you one example again wọ́n ti láàánú iṣẹ́ ṣùgbọ́n àní kiri ní iṣẹ́ wa lórí ọ̀rọ̀ Yorùbá níṣẹ́ yìí àwa ò ní dúró that is the only hope that Yorùbá have tí ènìyàn kan bá ń tàn yín tá bá ń tàn yín tá bá parọ́ fún yín ẹ má tara yín àwọn ní ti Yorùbá ló kàn èmi ló kàn bá ti débẹ̀ yóò rọ̀ wá lọ́rùn òun ni ó Tinubu kò bá ju òun kò bá mú kò rí ọ̀nà àbáyọ that Nigeria no way forward the only hope that Yorùbá have ní ká ní orílẹ̀-èdè wa jẹ́ gbọ́ mi ọ̀nà àbáyọ kan nìyẹn ká ní orílẹ̀-èdè wa làwọn fi sọ wípé Yorùbá wípé tẹ́nìyàn bá ní ẹni ní mọ̀sán yóò mú dúdú ni wọ́n wá yí padà pé àyè lẹ́ni ní mọ̀sán ká mú kíkan. If God can give us somebody like Sunday Igboho, we must protect that name. Pé àwọn abaniláyọ̀ jẹ́ abanilórúkọ jẹ́, we must say no to them. And I want every Yoruba to know, we are bigger than Gani Adam. Gani must bow for Yorubas. Or else. Oh my God. So èèyàn kan, oyè Ọ̀yọ́ lásán ló jẹ́ o. Tẹ́ bá fi jẹ́ oyè gbogbo lẹ̀ Yorùbá kọ́, a máa ní káwọn ọba wa máa tẹ̀kún máa gborí wọn kọjá ni. Gani must bow. I bow Gani. I was in meeting yesterday. I told them. Àwọn àgbàgbà tó wà ńbẹ̀ mo lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀. Ọmọ aṣàjẹmọ́sẹ́ làwa. Ọmọ aṣàjẹmọ́sẹ́ nídìílé ìyá mi, ọmọ aṣàjẹmọ́sẹ́ ni wọ́n. Nídìílé bàbá mi, ọmọ aṣàjẹmọ́sẹ́ ni wọ́n. And I told all the àgbàgbà tó wà ńbẹ̀. Sunday Igboho bá Gani jà. Gani ló ní owó tó korò. Gani ní kẹ́ lọ bá wí. Sunday Igboho dẹ̀ rí gẹ́gẹ́ bí ọ̀tá. Sunday Igboho dẹ̀ bàjà. Àwa Yorùbá là ń bàjà lọ́wọ́. Gani must bow for the Yorùbás. Láì jẹ́ bẹ́ẹ̀ a mọ̀ pé o ti fìrù fọ́nà. Mi àwọn bàbá wa ti ní ká má jà. Àdẹ̀jà. Mo sọ pé alárìnkiri là wa lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí mọ́tò tá a gbé lánàá ó ń wúkọ́ abájá sọ́dọ̀ mẹkáníìkì kan wọ́n ń bá wa ṣe mọ́tò yẹn lọ́wọ́ mo kàn lọ sórí social media ni mo rí tán ní the king is back ìyẹn Sunday ọmọdé yẹn mi gbowó yà mo wá wò dáadáa pé latest video lélẹ́yìí bó bá péjà gbọ́lábí bàbá mo ń wo nǹkan kan lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí it is true ló bá níbẹ̀ ni mi ń bá pariwo òòṣà mi òòṣà Ìgbòho mọ̀ rẹ ẹkọ ọkọ Fúlàní wàláì tàláì àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n bò mí bígbà tí èrè àbábọ̀ ṣúgà ni ṣé Ìgbòho ti dé ni ṣé Ìgbòho ti dé ni ṣé Ìgbòho ti dé ni ìjọ wo la máa lọ sọ́dọ̀ ẹ̀ sir this time around agbẹ́dọ̀ wàhálà tí Fúlàní gbogbo àríwó ti tó gẹ́ ṣé Ìgbòho ti dé ni gbogbo àtàwọn àgbàlagbà tó wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bò mí I became an important person there that is name that God give the Yoruba now. Ẹ dárúkọ Gani láàrin èrò òṣèlú máa pọ̀ torí ìwà tó ti wù torí ìhà tó kọ sí ọmọ Yorùbá ìhà tó kọ sí ọmọ Yorùbá ni mo fi máa sọ pé ọ̀rọ̀ Yorùbá ni tí bàbá yẹn sọ̀rọ̀ ní tọ́jú ìwà rẹ ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà ní gbé ní níyì láwùjọ ìwà ní sọ ní ìdí yẹpẹrẹ láwùjọ àwọn jàmá that name was so important to all Sunday Igboho so tí ṣé honourable ni àbí yes honourable Táyọ̀ Àyìndé bá withdraw case aláǹlá lákòókò wa and nígbà tẹ́mi wá ń ṣe findings it is rumour
kò sẹ́ni tó di kọmíṣánná lẹ́ni tí ò ní máa gbàdúrà tó bá dọ̀là náà kó náà tó ti kíni chief of staff pé tó bá ti dọ̀là náà kó náà tó di kó tún mú òye tó tún jù yẹ lọ. Táyọ̀ Àyìndé did not withdraw any case torí lẹ́tà tí lọ́ọ̀yà ẹ̀ kọ sí Gani pé ṣe báyìí tó o bá ṣe báyìí a máa bára wa nílé ẹjọ́ Gani ò tí ì kọ́ bódà kọ́ kò ká wa ó tó ká wa ni wípé orúkọ Sunday Igboho tí Gani Adam fẹ́ tá méjì ẹ̀ tó fẹ́ bàjẹ́ we must say no to Gani. Ọ̀rọ̀ yẹn ti wá ní bọ́lá náà gbọ́ tiẹ̀ tara ẹni là ń gbọ́. What concerns Sunday Igboho's name? Gani gbẹ́dọ̀ sọ èyí àwọn tí Sunday Igboho ti pa níbi tó ti rí tó ti ń pààyàn. Ẹ mọ̀ pé sọ pé ọ̀daràn ni. Èyí àwọn tí Sunday Igboho ti 419 tó ló sọ pé guy níbọ̀ yẹ o. Ó gbẹ́dọ̀ dárúkọ wọn. We are on it. No going back. Ọ̀ǹtì tí Gani bá bá fún ọmọ Yorùbá tó bá sọ wípé ẹ gọ́ ẹ̀yin ọmọ Yorùbá lókòrè lóbìnrin ẹ dáríjì mi. Ohun tí mo sọ nípa Sunday Igboho irọ́ ni ẹ má gbàgbé. Lọ́ọ̀yà ẹ sọ wípé dókítà kan ló yí ọ̀rọ̀ yẹn padà àṣìwá dókítà wọn àti rí. Tó ń dọ́tọ̀ tí ṣe dọ́tọ̀ tí ní àbí dọ́kọ̀ tí kíní dókítà tó yí ọ̀rọ̀ ẹ̀ padà tẹ́lẹ̀ omi fi wá ń lo òun Gani àti rí dókítà. Òsì ààrẹ dẹ̀ ti sọ wípé gbogbo ohun tẹ́ ẹ gbọ́ yẹ nínú ọ́díò yẹ o Gani Adams ló sọ bẹ́ẹ̀ òótọ́ ló sọ bẹ́ẹ̀ ààrẹ kì í parọ́. Ṣé ìyẹlẹ́ni ká wá dákẹ́ ààrẹ yìí parọ́ kó wá dọ̀la káwá máa kó Sunday Igboho ní apààyàn bí torí pé ó dìde fún ìran Yorùbá a jẹ́ wípé lóòótọ́ àti lódodo orúkọ tó pé ní Yorùbá tá pé àwọn ọmọ kóòtù òjíire orúkọ bẹ́ẹ̀ là ń jẹ́ pé àfibíṣọ́ lóore ni wá a jẹ́ pé Sunday Igboho jẹ̀bi ó ṣoore dáná a jẹ́ pé Sunday Igboho ṣoore dáná torí pé ó ní ẹ má parí Yorùbá mọ́ wọ́n dẹ̀ name ẹ̀ wọ́n tààjì ẹ̀ ní apààyàn of Yorùbá land àdẹ̀dákàdẹ̀ ń wòran we must reject that name. Sunday Igboho dìde láti jà fún ìran Yorùbá ni kì í ṣe pé ó ń jà fara ẹ̀ so gbogbo àwọn tó gbé káàkiri ni wọ́n ti withdraw case àwa ò withdraw case o ẹ ṣe bàbá mi Sodiq Adekunle ní that name is like Jesus name those days that name is very important to us in generation of Sunday Igboho and has to be protected yes àwa ò withdraw case ọmọ aládìgún gan ò gbẹdọ̀ gbábà pé ẹja withdraw case mo dẹ̀ jẹ́rìí àwọn ọba ilẹ̀ Yorùbá ọ̀hún títí Gani bá ṣe ta ní kó ṣe àìníyàn ń bá àyàn lórúkọ jẹ́ kó dẹ̀ máa wò bẹ́yẹ àwọn níta bá ń ro tèmi ká máa ro tọ̀ lámà torí níta bá fi ṣe léni òun ni ó ṣe àpèjúwe irú ìgbé ayé ìwà tá ó wù ìtura tá ó ní ìfọ̀kànbalẹ̀ tá a máa ní lọ́jọ́ ọ̀la ẹ má jẹ́ kí Sunday ọmọ Adéyẹmọ ṣòro ṣe Sunday Adéyẹmọ must not cabamas òyìnbó yẹn tuntun dé cabamas he must not cabamas mo lórí ọ̀fẹ́ sọ́kọ́ àwọn àgbàgbà yẹn Gani ní kẹ́ lọ pé kó ṣe ọ́díò mi he should apologize to all the kábíyèsí in Yorùbá land he should apologize to all the abiyamas in Yorùbá land all the fathers in Yorùbá land he should apologize to Sunday Igboho Oòṣà and apologize to all the Yorùbá general both home and abroad pé ẹ má bínú mi ò ní wùwà bí ọmọ àlè mọ́ torí ìwà ọmọ àlè ní Gani wù lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìdíjà àwọn bàbá wa ti ní ká má jà ṣùgbọ́n ẹja ńlá òye ọ̀rọ̀ wọn mọ́ra wa mo ní bàbá mi a máa sọ wípé ẹni bá ń bàlú jẹ́ òṣìkà ẹ̀lú tẹ́ ẹ̀ bá sọ fún pé ó ń bàlú jẹ́ òun náà máa sọ pé òun wà lára àwọn tó ń tùlù ṣe Gani balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ má gbàgbé o ó ti pẹ́ tí ọ́díò yẹn ti jáde o kò sẹ́ni tó ìgbọ́nú wa ń gbà yẹn lọ́wọ́ Sunday Igboho ní ta bá jáde báyìí àwọn Yorùbá yìí kan náà ni ó lọ bá wọn Fúlàní pé àwọn ọmọ yẹn apààyàn ni wọ́n ṣé Gani ò sọ síta náà ó Sunday Igboho akọni ọmọ ọ̀rọ̀ tí o wí ṣe àbí o ṣe o aládìgún ó ṣe Májàsọ́lá ọ̀rọ̀ yẹn ṣe ó ní àwọn Yorùbá kan náà ni ó dìde àwọn aríjẹ ní mọ̀dàrú àwọn tí fi Yorùbá ń powó àwọn aláṣọ funfun tó tẹ́ pé inú wọn dúdú ju èédú lọ tí wọn ò lépa àlàáfíà fún ìrántọ́ ti jáde that see somebody tó jáde síta ìwọ ló ò lè ṣe ẹni tó lè ṣe ó tún bà lórúkọ jẹ́ owú kíkorò pẹ̀lú ìgbéraga gbogbo àrùn tí ń bẹ láyé ló kó sára Gani tó bá farabalẹ̀ tó sọ̀rẹ́ndà rẹ̀ a máa fọ àrùn yẹn kó lára ẹ̀ we have a great deliverance we do a deliverance purely one to Gani àkọ́kọ́ máa fọ ìgbéraga yí ẹ̀ a máa fọ kúrò ìgbéraga ní gbé ní ìṣẹ̀lẹ̀ ìgbéraga ní Yorùbá Bíbélì ló tẹ̀ sọ pé ìgbéraga ní ṣáájú ìparun ẹbí léèrè kwẹ́sẹ̀ tí mo ní kí àwọn àgbààgbà ó bí léèrè nìyẹn ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ that is number one number two kó mú ọ́díò ibi tí olóyè Sunday Igboho ti ń bú Gani kán mú jáde síta
this man called Sunday Igboho always praise Gani. Àtúmọ̀ àbá irú àwa yìí gàlé lórí. Tẹ́ bá wo fídíò tí tó ṣe jáde lánàá nígbà tó lọ pàdé olóyè Sunday Igboho ní airport àwọn tó wà mẹ́ni ẹ̀kọ́ ọkọ̀ Gani ní you don't want it. Tó bá yà ní ó ń bà jẹ́ lẹ́yìn àní ẹ mú ọdún ẹ̀yọ kan jáde síta ẹ rí mú. Ẹ fẹ́ lé kẹ́ ẹ lé olóore jìnnà sí ìran Yorùbá kẹ́ ẹ lè máa fi Yorùbá ṣe business lọ bẹ́ẹ̀ ṣe business lọ as usual. Gani ò ti ṣí. Gani gbọ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́ tí ò bá ti surrender apá ètò wà lókè yẹ tí ò bá ti wálẹ̀ ó máa fojú balẹ̀ ẹjọ́ ó lè borúkọ èèyàn kan jẹ́ kó máa rìn kó máa yan káàkiri kò possible. Mo lè ṣe pé bàbá wa Senator Dr. Iyiola Omishore, former Deputy Governor of Osun State, Senator Dr. Your Excellency Iyiola Omishore, former Deputy Governor of Osun State. You are one of our fathers that we respect. We want you to come out and clean your name, sir. Ẹ jáde kẹ́ wá forúkọ yín mọ́ ní gbogbo òyìnbó tí lọ tí mo sọ látàrọ. Nípa ọ̀rọ̀ ikú bàbá wa Bọ́lá Ìgè. Mo sọ, mo ní 65% of ọmọ Yorùbá believe pé lóòótọ́ lódodo lẹ lọ́wọ́ nínú ikú bàbá wa Bọ́lá Ìgè. But àwọn bàbá kan ní sọ pé wọ́n pè mí wọ́n ní bàbá Èkìtì. You are wrong. 85% of the Yorùbá believe that Iyiola Omishore lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè. Máa bá mi ọmọ Ifẹ̀ òye. This is opportunity for you láti clear orúkọ yín. Ẹ fún okùn mọ́ Gani lọ́rùn. Gani mọ àwọn tó pa bàbá wa Bọ́lá Ìgè. Ariwo tèmi ọmọ pa nìyẹn. Ẹ fún okùn mọ́ lọ́rùn. Ó mọ àwọn tó pa bàbá wa Bọ́lá Ìgè. Wọ́n ní kí gbogbo ṣèkàṣèkà kó rántí ọjọ́ àti sùn. Abanijẹ́ ni kó rántí ọjọ́ ọ̀la. Àwọn tí ò níbi ire kó má ṣe di ẹni tó níbi ire lọ́wọ́. Yorùbá mo kẹ́kọ̀ọ́ kan ní mítì tí mo lọ lánàá. Wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ ní rí bẹ́ẹ̀ lóòótọ́. Ohun gbogbo tí Yorùbá máa ń gbà mọ́ra. Àwọn tó yẹ ká tanù tá à ní tanù tá a máa fojú fò òun ló kó wa dé gbogbo ibi tá a wà yìí. Kàkà kí Yorùbá ó tẹ̀síwájú ló ń sọ Yorùbá dèrò ẹ̀yìn. Ìtìjú ńlá ni àbùkù ńlá ni kárí ẹni tí pera rẹ̀ lọ́mọ Yorùbá tó dẹ̀ ń ṣiṣẹ́ lòdì sí tán pé ní òmìnira Yorùbá tó sọ wípé orílẹ̀-èdè Yorùbá ò gbọdọ̀ dúró nígbà tó mọ̀ pé tí wọ́n bá gbé orílẹ̀-èdè Yorùbá kò ní sí ìwà àjẹbánu tí àwọn jẹ nígbà tó jẹ́ parí jẹ́ mọ́ dàrú ni. Gani is one of them. Secret tó wà ń bẹ ni mo sọ fún yín. Gani is one of àríjẹnímọ̀ dàrú of Yorùbá land. He accused Bọ́lá Ahmed Tinubu pé ẹgbẹ́ tó bá ti dàrú ní ilẹ̀ Yorùbá Bọ́lá Ahmed Tinubu ló dàrú. Àwa náà accuse Gani tí Yorùbá bá fẹ́ tẹ̀síwájú tí wọn ò jẹ́ kí Yorùbá ó tẹ̀síwájú ẹni tó wà behind of it is Gani. Gani ni o. Mo láyọ̀ láti sọ fún yín pé àwọn ará bíbá yìí múra lọ́wọ́ o. Àwọn Boko Haram wọn fi gbà kan dúró. Wọ́n tẹ̀lé bí wọ́n ṣe ń kọ́ àwọn ìyàwó wọn ní AK-47 bí wọ́n ṣe máa gbé AK-47. Màá tàgì fídíò yẹn sórí YouTube sórí Facebook page mi ẹ̀rí. Wọ́n kọ́ àwọn ìyàwó wọn bó ṣe máa yan AK-47. Èyí tó yẹ ká tètè dìde kágbára wa kúrò lọ́wọ́ wọn that we supposed to prepare. Ẹni tó tún dìde ẹni tó yẹ kó dìde ò dìde tó lóun lọ́mọ ogun 1 million 2 billion tó yẹ kó dìde kò dìde. Ariwo tó ń pa fọ́mọ Yorùbá ni pé ààrẹ mọ́dà ló ń jẹ́ ààrẹ mọ́dà ló ń jẹ́. Fúlàní dẹ̀ ń dìde wọ́n dẹ̀ ń prepare every day. Ẹni tó dúró tó pera rẹ̀ olórí ogun Yorùbá. Àjọ̀dún yẹ̀pẹ̀ ló ń ṣe káàkiri. Àjọ̀dún omi tí yẹ máa já. Àjọ̀dún atẹ́gùn tó fi ń kówó owó iná ní problem ẹ̀. Ẹni tó tún fẹ́ dìde pé no mi ò lè lajú mi ilẹ̀ kíkà lùbọ̀ ó kò wọ́. Èyí tí Fúlàní pa nínú Yorùbá ó tó gẹ́ tó dìde Gani tún gbógun tì í. Torí owó kíkorò. Majority of you did not know the genesis of the problem. Èmi àti ẹ̀yin ló dẹ̀ fà á. Tí mo dẹ̀ kí gbogbo yín pé ẹ kú oríire. Mo kí yín pé ẹ kú oríire pé ẹ̀ ní ṣàṣìdànù ẹ̀ ní lọ́nà wo. Ìwà tí àwọn bàbá wa ìgbàanì ń wù ní Gani rò pé èmi àtẹ̀yìn náà máa tún wù. Gani gbàgbọ́ pé àwọn bàbá wa ìgbàanì o àwọn ìyá wa ìgbàanì àfibíṣólóore ni wọ́n. Ẹni bẹ́ẹ̀ kọ́ ṣé àwọn bàbá wa àwọn ìyá wa ṣé wọn ò fi bíṣú líṣàbí agbègbè àkàlà Fábùnmi òkè mẹ̀sí ṣé wọn ò fi bíṣú Ògèdèngbé agbègbè gbọ́dọ̀ nǹkan
ọ́ọ̀dì alágbára ìgbàanì tó bá ti jagun tó ṣẹ́gun fún wọn dé tó dé wọn á máa wò pé tẹ́lẹ̀ bá dojú ìjà kọ wá gbogbo wa ló máa pàtàn wọn wá gbógun tì í wọn gẹ́mí ẹ̀kúrú bóyá táwọn bàbá wa ò bá wúrú ìwà yẹ bóyá èmi àtẹ̀yìn ìbáyìí ìbá ògèdè gbá gbogbo gbòòrò láyé líṣà bí gbogbo àkàlà fún àbòmí òkè mẹ́sì àwọn alágbára ìgbàanì bóyá àbáyìí bá wọn láyé ìwà tí Gani rò pé a máa wù nìyẹn ló fi ń sọ wípé Yorùbá kò ṣeé jà fún Yorùbá kò ṣeé nu ẹnu fún kò mọ̀ wípé Yorùbá tó dé òní ó yàtọ̀ sí Yorùbá àtàná ìgbà tí Sunday Igboho jáde síta gbogbo yín ẹ fọwọ́ tì lẹ́yìn bí ìgbà ẹ̀kẹ́ ti ń fọwọ́ tì lé ẹ ṣùgbà Sunday Igboho ẹ bo Sunday Igboho bí ìgbà tí èèrà bá bo ṣúgà ẹ bo Sunday Igboho bí ìgbà tọmọ iléèwé bá rí oyin tó sọ àkàrà nù ó wá rí wípé Sunday Igboho ń gbayì láàrin àwọn ọmọ Yorùbá ó ń gbayì bóde Èkó lé iyì ló ń gbà ọmọ àgbẹ̀ Ìgbòho ṣá owó baba dami bóde Ọ̀yọ́ ni ó ṣá bóde Ògùn state májàsọ́lá wà bóde Èkìtì ń bẹ Ìgbòho Oǹdó ni Kogi ni Kwara ni Ìgbòho ṣá wà wò pé ṣé àbùkù tí wá dé ọmọ ìfẹ́ gba orí ó fẹ́ gba orí lọ́wọ́ mi it's starting ìbẹ̀rẹ̀ wẹ̀lẹ̀ ẹni ẹ majority àwọn olẹ́màbírí àwọn ọmọ ẹ̀ ẹ máa sọ wípé ààrẹ ọ̀nà kakanfò kan níbẹ̀ nílẹ̀ Yorùbá ti ṣe Sunday Igboho sọ wípé ó fẹ́ jẹ ààrẹ ọ̀nà kakanfò ni àlérí yín ti burú mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Gani lẹ́yìn tẹ́ ẹ̀ bá sòdodo ọ̀rọ̀ àánú yín ṣe mí mo sọ́ọ̀dì púpọ̀ ó ṣe tí Fúlàní bá mú fámìlì yín kan ẹ pé Gani ó máa pa fóònù ẹni nígbà tí wọ́n lọ àtàkì Ọ̀wọ̀ ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ wọ́n pe Gani fóònù ẹ̀ ṣùṣọ̀ wọ́n pa fámìlì yín ẹ pé Gani ọmọ Gani ni mí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ni mí ẹ pé nọ́mbà ẹ̀ ò ní jáde síta because it's not ready ó ti sọ fún mi pé mọ́dà rẹ lòun òun ò wá ààrẹ ti tẹ òun ò wá jagun he work with Jonathan work with Obi ọ̀nà tí ààrẹ ti máa rí owó ló ń wá millions of Yorùbá ìbáàkú aláǹlá ni so that is why we the Yorùbá of nowadays we must use everything to protect Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá orúkọ yẹn ò gbẹ́dọ̀ bàjẹ́ òun nìkan láì nírí nínú àwọn alágbára we have so ẹwọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ó ní àwọn alágbára pọ̀ nílẹ̀ Yorùbá kápẹ́ wọn jọ ó ní tó bá ní ipa tí irú àwọn iná bá lè kó kápẹ́ àwọn that is the symbol of respect that is the symbol of humble ẹ rí i pé kò sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga bíi ti Gani ẹ rí i pé kò fẹnu ṣántán ní anybody Gani tí a sọ̀rọ̀ sọ́ba bíi pé òun gẹ́gẹ́gẹ́ lọ́ba ní olórí ọba ilẹ̀ Yorùbá ṣé ẹni tó sọ wípé ipò ẹrú tó ń gbèrú tó ń gbé káàkiri ó ju ipò ọba lọ nílẹ̀ Yorùbá we must say no to Gani Gani must bow for the Yorùbá race ẹni mo sọ bẹ́ẹ̀ ó gbẹ́dọ̀ jáde síta láì jẹ́ bẹ́ẹ̀ bí ìkàbá rojọ́ ìkàkọ́ ní ọ̀dà ẹ̀já lọ ilé ẹjọ́ kò wu àwa náà tó dáhùn bàbá wa ti ní ká má jà pé ìjà ò dọ́là orúkọ ní sọ ni and it's true we believe in it ìjà ò dọ́là orúkọ ní sọ ni lóòótọ́ àti lódodo ni ṣùgbọ́n tó orúkọ ẹni bá ti bàjẹ́ tó bá dọ̀là lè nìyẹn máa mọ̀ ìwà tá a máa wù lẹ́ni tó máa dọ̀là tá a máa gé kábàámọ̀ jẹ́ Ọlọ́run mọ́jà wù so Gani must bow to all the Yorùbás mo tún fi àkókò ìpè ẹ̀yin Ọ̀yọ́ Mèsì abèrè ìtàn wọ́n ní abèrè ọ̀nà kì í ṣìnà abèrè ìtàn pé tá láàfin ò bá sí láyé Ọ̀yọ́ Mèsì lágbára láti yọ ọ̀yàn nípò we reject Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò either oyè Ọ̀yọ́ ni o but ẹ ti àtàṣe mú gbogbo ilẹ̀ Yorùbá but we believe and we know that oyè ẹnu bòde Ọ̀yọ́ ni and mo ń gbẹnu gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ sọ̀rọ̀ pé we reject Gani Adams torí ẹni tí ò fẹ́ kí ìran Yorùbá oníṣìmí Gani wà lára wọn ẹni tó ṣiṣẹ́ lòdì sí ọjọ́ ọ̀la Yorùbá Gani wà lára wọn and nínú oyè tí ẹ̀yin bàbá wa òde òní bá ti mú tẹ́ẹ̀tì panẹ́pìtì oyè ọ̀hún tẹ́ẹ̀ panẹ́pìtì tẹ́ẹ̀ pọ́ tí ẹ̀ dáadáa tẹ́ẹ̀ kún tẹ́ẹ̀ sọ́ di oyè gidi oyè tó wà important nílẹ̀ Yorùbá a ò fẹ́ ẹlẹ́nu méjì nínú ipò oyè bẹ́ẹ̀ ẹlẹ́nu méjì àfẹ́ ẹni tó jẹ́ pé ìfẹ́ owó ni number 1 lójú ẹ̀ lórí ipò bẹ́ẹ̀ àfẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ ìran Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ́sọ̀ wípé oyè gbogbo ilẹ̀ Yorùbá ni we don't want anybody that did not have interest in the better life of the Yorùbás àfẹ́ rẹ̀ níbẹ̀ lórí ipò náà àfẹ́ ẹni tó jẹ́ wípé ẹnu lásán ní ọmọ àfi ya ẹran sí ọbẹ̀ mo lọ́mọ ogun 10 million ní Ìbàdàn mo lọ́mọ ogun 20 billion ní Èkó ọmọ ogun 40 billion bílíọ̀nù ni mo pé o kì í ṣe mílíọ̀nù àníkàgbére ẹ̀ lárugẹ ni ọmọ ogun 40 billion ni mo ní ní Ògùn state ọmọ ogun 30 billion ni mo ní ní Ọ̀yọ́
ọmọ ogun 30 billion ni mo ní l'Ondo, ọmọ ogun 10 billion ni mo ní l'Èkìtì, Kwara àti Kogi ọmọ ogun 50 billion ni mo ní. Àdẹ́dẹ̀ òdìdè ikú ń pa lọ́tún ikú ń pa lọ́sì àtẹ̀yìnwá jẹ́ ikú tó dá ikú ẹ̀sìn gbogbo ọmọ ogun tán náà ní àárí kankan kó jáde nù wọn. Àárí kankan kó jáde nù wọn. So we the Yorùbás we reject Gani Adams as Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí ò bá lọ ṣàtúnṣe. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn Ọ̀yọ́ méjì kẹ́ mọ̀ pé Sunday Igboho is one of your sons. Bí Gani ṣe ń ba orúkọ Sunday Igboho jẹ́ orúkọ ẹ̀yọ́ Ọ̀yọ́ méjì ló ń bàjẹ́. Bí sẹ́yìn Gani Adams ṣe kíni bó ṣe ń ba orúkọ Sunday Igboho jẹ́ tó ń pè lápàyàn á jẹ́ pé gbogbo ẹ̀yin Ọ̀yọ́ méjì apàyàn náà lẹ́yìn náà. Torí bọ́mọ ò bá jọ bàbá ájọ ìyá ẹ̀ á jẹ́ pé ẹ̀yin ni Sunday Igboho fi apàyàn ló fi jọ. We all reject Gani Adams. Gani Adams must bow for all the Yoruba race this time around. Bí Àyìndé ìbá withdraw ẹjọ́ tí ààrẹ Tinubu sọ pé kò sí ní tó kàn pẹ̀lú Gani, we the Yorùbás kì í ṣe ti jà. Bọ́ọ̀nà tí mo sọ fáwọn bàbá wa láàárọ̀ mo ní kì í ṣe ti jà. Àfọ̀mọ́láfẹ́ ẹ má bínú gbogbo ọmọ Yorùbá ohun tí mo sọ nípa Sunday Igboho ẹ má bínú ìjà lóde lórí ìdòwe irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ti ní evidence lọ́dọ̀ wọn. I play audio. Òsì ààrẹ sọ wípé gbogbo tí Gani sọ pé òtítọ́ ni òun ti lẹ́lẹ́rìí ẹ wá ní kájákẹ́ ká máa wòran. Àìwòran irú ẹ̀ gbogbo wa gbẹ́dọ̀ sọ wípé justice for Sunday Igboho, justice for Sunday Igboho. Kì í ṣe pọ́fowó ráyè ẹgbọ́n tó sọ ní ọ̀rọ̀ tí mo play ẹ ṣáà ẹ kó wa jọ kẹ́ sọ pé ẹ̀yin lẹ tì wá lẹ́yìn ká wọnú igbó lọ kò béèrè owó ìdí náà béèrè ṣíṣì owó òde béèrè pé kí gọ́vnà kan wá máa sign contract fóun bí Gani ṣe ní pé òun ti kọ lẹ́tà sáwọn gọ́vnà kan ní nígbà tó ń lẹ́tà déwájú lọ kí ló fẹ́ sọ ṣé lẹ́tà ṣé ó yẹ kó máa béèrè lẹ́tà gọ́vnà kan sọ bẹ́ẹ̀ bọ́tà àní dárúkọ gọ́vnà yẹn nígbà tí gọ́vnà bá sọ pé àwọn let me tell one thing that majority of the Yoruba did not know. Àwọn tó wà ní ipò olóṣèlú nílẹ̀ Yorùbá lẹ́ni both rep, senator, including the governor, commissioner, wọ́n rí Gani gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. That is why everything majority of them properly lẹ́kùtì wọn mọ́. Gani ti show wọn nígbà ayé Jonathan, ó dẹ̀ ti show wọn nígbà ayé Buhari. Pété gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nílẹ̀ Yorùbá gbogbo ẹni Gani download fáwọn Fúlàní. So the politicians tó bá ti rí Gani wọ́n máa ṣe ọ̀rọ̀ kù nítorí pé wọn ò tún mọ ìgbésẹ̀ tí ó gbé. That is why I say the Yoruba must reject Gani Adams totally. Ọ̀tá wa ni ẹgbọ́n tí Gúrú Màdájì sọ náà bàbá Gúrú Màdájì. Ṣé gbogbo ènìyàn ló ń parọ́ mọ́ ló máa parọ́ mọ́ èèyàn kan? Ìwà ẹni ìwà. So orúkọ Sunday Igboho ó máa ṣe pàtàkì fún ìran Yorùbá o. Ẹni bá gbógun ti orúkọ yẹ gbogbo ilẹ̀ Yorùbá ló gbógun ti. Ẹni bá gbógun ti orúkọ yẹ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá ló gbógun ti. Àdàbí àbí wọn o àdàbí àbìrì Gani àdàbí àbí o àdàbí àbìrì bó ṣe ń rọjọ́ Sunday Igboho kiri àdàbí àbí ọ àyàfi tí Sunday Igboho bá rojọ́ títí ẹ bẹ́ẹ̀ àyàfi gbogbo aburú tó ṣe nílẹ̀ Yorùbá àdàbí máa bí ẹ́. Àwọn tó fi Yorùbá tó fi wọ́n gò ṣé mo pé wọ́n máa ń sọ̀rọ̀ kan mo ní àṣírí àwọn tó fi Yorùbá gòkè àṣírí wọn ò ní bò tó fi Yorùbá gòkè tí wọn ohun tó yẹ kẹ́ ṣe fún ìran Yorùbá tí wọn ò ṣe fún Yorùbá. Gani is one of them. Àwọn ọba yẹn gan mọ̀ pé ọ̀rọ̀ òṣèré sọ lójú Gani wọ́n mọ̀ ọ̀rọ̀ òṣèré sọ lójú Gani ní èmi fi máa ń bi ara mi léèrè pé ó ṣe wá jí àwọn tó bá fẹ́ ṣe Yorùbá lóore ní Gani máa ń gbógun tì. Lájí Abbas Ààrẹ Òpìtàn ó gbógun tì. Sunday Igboho ó gbógun tì. Ta ló tún wà ń bẹ̀ ó gbógun tì wọ́n. Tó bá ti rí pé èèyàn kan jáde síta tó fẹ́ ṣe ìran Yorùbá lóore á gbógun tì. He want all the 8 states in Yoruba land kó surrender all the security kó surrender fún a lè máa fi wọn gbowó à ń bá sọ̀rọ̀ níjọ́ kan ó ní rárá o ṣe kí lẹ ti pèpè alẹ́ àwọn tó gba security vote kan ṣé wọ́n sọ fún yín pé wọ́n pín fún mi bẹ́ẹ̀ ni òun ló fi lọ kọ lẹ́tà sí àwọn gómìnà yẹn ó fẹ́ gba security vote lọ́wọ́ wọn òun náà fẹ́ ṣe bí bàbá Adédìbú pé security vote wá wà lẹ́yìn náà ó yẹ káwọn náà ní ṣe àti tiwọn bẹ́ẹ̀ Gani náà fẹ́ máa gba security vote lọ́wọ́ àwọn gómìnà ló fi lọ kọ lẹ́tà fún wọn. Àríjẹnímọ̀ dàrú tó gbàgbé ọ̀la tó ń fè ní bọjọ́ ọ̀la ẹ̀jẹ̀. Àríjẹnímọ̀ dàrú tó gbàgbé pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Àríjẹnímọ̀ dàrú ni tó gbàgbé wípé owó máa tán ènìyàn ló máa kù. Àríjẹnímọ̀ dàrú tó gbàgbé wípé ohun abáṣe yóò di tẹ̀bọ́dọ̀la náà fi sọ wípé àríṣe láríkà àríkà láríṣe ohun tá a bá ṣe lénìí yóò di tẹ̀bọ́dọ̀la. Àríjẹnímọ̀ dàrú ni
tó gbà wípé ènìyàn boni lára ojú aṣọ lọ. Àríjẹ nímọ̀ dàrú tó wọlé bàbá ẹ̀ lọ́ọ̀kan tó jẹ́ ilé gíláàsì tí ń dòkóbò. Àríjẹ nímọ̀ dàrú tó gbàgbé pé bí ìta bá lé nìyàn ilé bàbá ẹni là ń padà sí, ó dẹ̀ ti sọnà sílé bàbá ẹ̀. Ìwà àríjẹ nímọ̀ dàrú nìyẹn. Ohun tá bá ń jẹ lọ́wọ́ làwọn mọ̀, àwọn òru ọjọ́ ọ̀la mọ́ ló ti tiwọn. Àríjẹ nímọ̀ dàrú tó gbàgbé pé kò sí champion forever, current champion ló wà, pé ìgbà ló nígbà ń lò. Àríjẹ nímọ̀ dàrú ni irú wọn ní máa ń wùwà pé ẹni àmàrí ìbá àkú. Àríjẹ nímọ̀ dàrú pátápátá là ń fojú, kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ní ìwà wọn. Ohun gbogbo tí mo kà á lẹ̀ yìí, èwo ni òsì lọ́wọ́ Gani ńbẹ̀, èwo ni Gani ò ti fi wùwà wò. Àríjẹ nímọ̀ dàrú ẹ̀jẹ̀ aláìṣẹ̀ á máa rọ̀ wọ́n lọ́rùn láti tàálẹ̀. Àríjẹ nímọ̀ dàrú gbogbo ipò agbára tí ń bẹ ní àgbáyé kó ṣàjẹ́ ti tòun nìkan, kó jẹ́ ti tòun nìkan, òun nìkan náà ni paríparí ẹ̀. Àríjẹ nímọ̀ dàrú máa ń wọ ẹ̀wù ìgbéraga ni. Ọba tìjòyè aráàlú yìí jọ wọn lójú. Ẹ gbọ́ ohun gbogbo tí mo kà lẹ̀ yìí, èwo ni òpè sọ́wọ́ Gani nínú ẹ̀? Ìwà wo ni Gani ò ti wù fọmọ Yorùbá? Òun ló ti Gani dí kó lọ máa borúkọ ọmọlàkejì jẹ. Ẹni tí ò rí náà rí ẹ tó ń ja owó kíkorò, tó ń lùlù àfi kówókówó. We the Yorùbá, we say no to you Gani. Your vision in Yorùbá, vision tó lè mú kí ìran Yorùbá lọ sí oko ìparun ni. We all say no to it. Ọ̀nà wíwọ́ ni wọ́n ń là fún ìran Yorùbá. We all say no to it. Gani gbẹ́dọ̀ bá a. Ohun tí ọmọ Yorùbá bá ní kó ṣe tí ò bá ti ṣe, ó dàbí pé ṣé ẹ̀yìn àjíǹde náà ní 78 hours máa pé. Yes, bóyá Tuesday ó yìí lórí ọ̀fẹ́ láti jáde láti ṣàtúnṣe. Lẹ́yìn Tuesday ilé ẹjọ́ yá, a máa fi wọn Gani wípé Yorùbá jù lọ lọ́jọ́ orí. A máa fi wọn Gani pé kò jẹ́ kankan nínú ìran Yorùbá. Ohun tó fi ń pariwo Gani Adam lọ́tún, Gani Adam lọ́sì, property àwọn Ọ̀yọ́ tó gbèrú ni. Tábà ti lè mú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kó nínú láìfẹ́. Who are you? Gani, kí ni ẹ́ that make you see yourself as an important person in Yorùbá land? O fẹ́ máa lo dáúlà ògo Yorùbá, ṣùgbọ́n you don't want to use food to the Yorùbá people. Ọwọ́ ti tẹ̀ ṣáà fẹ́ máa gbàgbàgbàgbà ní. Ìwọ ò fẹ́ fún yàn. Enough is enough. Enough is enough. Tó bá jáde léde tó sọ pé gbogbo ohun tó sọ nípa Sunday Igboho irọ́ ló wà ní ìjàmbá tán ni mo fi sọ fáwọn bàbá yẹn gbà yẹn lọ́hùn pé sà ẹ má bẹ́ kínní lórí ẹ jáwé tí gbogbo ẹ pé Gani ọ̀rọ̀ tó sọ ní 2021 yẹn ìbá àtọ́ ní 1901 ọ̀rọ̀ burúkú ni ní ìgboro ẹnu Gani. Ọ̀rọ̀ burúkú ni ní ìgboro ẹnu Gani. Kẹjá wa bí Gani léèrè kí ló dé tó wálé ayé mọ́yà. Bolówó máa kú bóòní you are going. Kí ló wá jẹ́ tó fi jẹ́ pé ogun èmi ni ibi gbogbo ní Gani fẹ́ wà. You turn yourself to important person in Yorùbá land. You miss it. Because wo wúlò fún ìran Yorùbá. Ẹni bá dẹ̀ wúlò fún ìran Yorùbá la rí. Mo tún fà kó pé ẹ̀yin Ọ̀yọ́ Mèsì o. Àná ọmọ Yorùbá. Bí Táyọ̀ Àyìndé bá withdraw case tí mo dẹ̀ mọ̀, tí mo dẹ̀ gbọ́ látòrí sunlé agbára wa gbé Gani Táyọ̀ Àyìndé withdraw case. Bó ti withdraw we Gani must bow for us. Ojúmọ́ aláyọ̀ ló mọ ilé ni. Ẹ má gbàgbé ìlà Májàsọ́lá wa ń wá wọ́n ti gbà tán o. Ẹ dìde fún ìrànlọ́wọ́ ẹ já ṣe púpọ̀ o. Kó rí lè máa fọ́ àwọn ọ̀tá Májàsọ́lá. Ṣẹ̀rí nígbà tí Májàsọ́lá tó máa wọlé ègé kí àwọn ènìyàn kó dé fẹ́lẹ̀ ayé lọ Májàsọ́lá wà. We need your support. Bí n bá ṣe ń ṣe náà ni màmá kó fún màmá jẹ́ kẹ́ máa rí. Bí n bá ṣe ṣe tọ́lọ́run bá ṣe kẹ́ bá náà wà lọ́wọ́ tó bá pọ̀ tó bá jẹ́ 50 ni mo ṣe báyìí màá kọ́kọ́ da 50 yẹn sí Èkó àwọn tá a máa kó fún lẹ́kọ̀ọ́ ẹni yẹn ti pè mí ní ìjẹta kò sí lẹ́ni ẹ kọ́kọ́ lọ pé 50 yẹn àádà sóńdó káàkiri la máa dà sí tó máa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n á fi mọ̀ pé lóòótọ́ that Sunday Igboho's name ó ṣe pàtàkì fún ọmọ Yorùbá. We must use everything to protect that name. Jésù ti wá òde òní nìyẹn nílẹ̀ Yorùbá. Ànábì ti wá nìyẹn tọ́lọ́run gbé dìde. Ọlọ́run máa gbé dìde ní. Ọlọ́run máa gbé dìde wíìtì rẹ̀lẹ̀. Ṣé kí n wá tí wá bọ̀ sí bírèyìn àwọn Ọya, Ògún, Ọbàtálá, Ṣàngó èwo ló tún wà ń bẹ̀? Àwọn ló kó wọnú Sunday Igboho, àwọn ló dì padà wá. Ló jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó ká Sunday Igboho lára. We must use everything to protect that name. Please support us on that cap. Ẹ jọ̀ọ́ ẹ pè mí ẹ mẹ́sẹ̀gì mi ẹ jọ̀ọ́ pé ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ cap yẹn bàbá ṣe ń ṣe tá à ń kó dé ibi tẹ̀ tá a bá ti lọ ń kó ní pàtì láti máa fi wọ̀nyí láti máa ṣe fídíò tẹ́ ẹ máa fi rí pé yes we are moving forward. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin orí adé pápátá ẹ̀yin bàbá mi adára fún yín o iṣẹ́ tẹ̀ ń ṣe àwa tá à ń súnmọ́ yín a mọ̀ pé yes iye àwọn bàbá yẹn ti ṣe àwọn tí iye wọn ò tí ì ṣe ẹ bá wa gbá wọn ní gbólóhùn kán lè mọ̀ pé the only way out
ni pé kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kò sí ọ̀nà àbáyọ mímọ́ the only way out ni kí Yorùbá ṣe kí ni ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká gbàjọba ara wa kí ọkàn wa ó lè balẹ̀ aṣojú Odùduwà yọ wẹ́kọ̀ ẹ bá wa dá sí that cap màá tún pín in lẹ́nìí gbogbo ilé tó wà lọ́wọ́ wa náà ti gbà wọ́n ti gbà àwọn èèyàn ti gbà bàbá Èkìtì káàpù tí mo sọ pé ẹlòmíì tá a tẹ̀ máa bí mílíọ̀nù pé òun fẹ́ ra ẹyọ kan mà ní kì í ṣe títà tába ti rí owó táwọn ìyá wa àwọn bàbá wa bá ti ràn wá lọ́wọ́ tá a lè ṣe ọ̀fẹ́ ni Sunday Igboho béèrè 20 billion lọ́wọ́ wa tó fi ń ṣiṣẹ́ fún ìran Yorùbá yes so anything tó bá bí lọ́gì fún Sunday Igboho tá a ṣe lórúkọ ẹ̀ láti ọ̀dọ̀ irú àwa yìí ọ̀fẹ́ náà làwa náà mọ̀ fún yàn tába ti ní ìròyìn lọ́wọ́ tó bá bá wa ṣe tó pọ̀ rẹpẹtẹ torí tába ní káwọn èèyàn máa sanwó ẹ̀ kò ní mú ọ ṣe gbọ́ mi àṣírí ọ̀tá yín ò ní bò bẹ́ẹ̀ ni ọ̀tá yín máa forí balẹ̀ fún yín bẹ́ẹ̀ ni àgbàrá yìí fokòtò ilé ayé yín ò ní fún yín bẹ́ẹ̀ ni bí ilẹ̀ òní ti mọ́ lórílẹ̀‐èdè Yorùbá ìmọ́lẹ̀ Ọlọ́run máa tàn sáyé gbogbo yín pátá tọmọtọmọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní Kánádà tẹ́ wà lójú oorun lọ́wọ́lọ́wọ́ ìmọ́lẹ̀ ayọ̀ máa tàn sínú ayé yín ọ̀run máa fọ ìyanu ilẹ̀ Yorùbá máa gbé yín o kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ṣé gan God bless you orúkọ mi ò tí ì yí padà náà bàbá Èkìtì yìí náà ni let us say no to Gani Adams idea in Yoruba land and say Gani Adams must bow for all the Yorùbá àwa la nílùú Gani Adams is nothing you are blessed.